Ọlọ́run ọba tó mú wa lọ ní àyà àjẹjọ tó tún jẹ́ pàpàdé ní ọ̀sẹ̀ tòní ọpẹ́ ní fẹ́lẹ́dùà. Mo kẹ́yìn ìyá mi káàbà fètò tòní lé Elédùà lọ́wọ́ kó bá wa gba gbogbo ògo, ká bẹ̀rẹ̀ láyọ̀ ká parí láyọ̀. Tó bá ti ń gba etí ọ̀tún wa wọlé kó má bá tòsì jáde o, ó yẹ jẹ́ akọrin wa o. Irọ́ ni wọ́n pa àṣà wa ò lè parun. Ìyá mi káàbọ̀. Èké ni wọ́n ṣe Yorùbá ò lè parun. Àtẹ́lẹwọ́ la bá là, a ò mẹ́ni ó kọ́ ọ́. Irọ́ ni wọ́n pa àṣà wa ò lè parun. Yorùbá dùn lédè. Ẹ̀yin ìyá mi káàbọ̀ yẹ já parẹ́ torí mo fẹ́ ṣe kọ́mọ́ kóbó. Bàbá mi kan wà nílé agodo pẹ̀lú mi ní òní. Tàjọ fẹ́ ṣètò mo kí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ káàbọ̀ o. Yorùbá dùn lédè. Ẹ̀yin ìyá mi ó yẹ dán lóhùn o, ká tètè ṣe kọ́mọ́ kóbó o. Yorùbá dùn lédè. Yorùbá dùn lédè. Ìyá mi Kẹ́mi Adérelé. Yorùbá dùn lédè. Bá mi Yẹmí Olúwa ẹ káàbọ̀. Yorùbá dùn lédè lórí Instagram mo kí ẹ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká jọ sọ àṣà Yorùbá dùn. Àṣà Yorùbá dùn yẹ bá ń parí ẹ o. Àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ní ìsinyìí gbé bá mi ọba ìgbé wọn wọlé agodo ní ìsìn. Tẹ bá ń gbádùn kí ọmọ abúlé àdùkẹ́ ọmọ abúlé. Gbogbo àwọn bá mi tó wà nílùú UK tó wà ní Europe wọ́n mọ̀ rò pé UK làdùkẹ́ ń gbé, èmi ò sì dé UK rí. Bá mi ọba yìí lọ́jẹ́ kan máa àdùkẹ́ ọmọ abúlé. Mo rántí lọ́dún náà lọ àti máa lọ bí ọdún 6 àbí 7. Wọ́n máa ń ṣètò ní orí rédíò Naija FM ní UK. Bàbá máa ń rán wa létí àwọn nǹkan tá a ti gbàgbé nípa àṣà ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Wọ́n wá níyàwó kékeré kan ní UK yẹn, ó ń jà pèké ọmọ oko. A sáàmọ̀ jowú, mo sáwà àwòjọ kan pé kí ni ìsobìn yìí? Wọ́n ní kárìnkápọ̀ yíyẹni mo bá lọ dà. Èmi náà sì gborí wọlé. Èmi náà sì pera mi ìyàwó kékeré fún bàbá mi ọba. Bí mo ṣe pera mo bá pè wọlé lọ́dún náà lọ́hùn. Mo bá ní baálé mi o, èmi ti fọwọ́ lọ́ta. Ẹja mọ́kẹrẹ mo sì sè, tẹjú má lè jò mo wá fi bá yín ro ẹ̀fọ́. Mo wá gé ẹran ọ̀yà sínú rẹ̀, ìsásùn mo sì fi sọbẹ̀ mi bá mi, mo sì gùn iyán kókò, mo sì bá yín pọ́nú ewé. Bá mi ọ bàbá ní ó ṣeun aya rere lọ́ọ̀dẹ ọkọ. Bá ṣe bẹ̀rẹ̀ rè lọ́dún náà lọ́hùn o. Láwàá tí gbà yẹn kò wá síjọ́ tí bá mi máa ṣètò. Bí mo ṣe ń pè wọlé bí mo ṣe ń kọrin báyìí bẹ́ẹ̀ ni ìyáálé mi àpèkẹ́ ọmọ oko náà mọ kọrin. Àwọn àjọ máa kọrin òwe fúnra wa lórí rédíò. Ìyá mi kan lè jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ. Àwọn náà wà lórí Instagram mi mọ̀ bóyá wọ́n fẹ́ kí n dárúkọ wọn. Ìyá mi tẹ́ bá fẹ́ kí n dárúkọ yín ẹ fún mi 9 signal kí n lè dárúkọ yín síta. Àti bẹ́ẹ̀ ni ìyá mi yìí ti trace mi wá sílùú Amẹ́ríkà náà ti mà Àdùkẹ́ ọmọ abúlé. Èmi wá lọ́dà Àdùkẹ́ ọmọ abúlé tèmi èmi ń bẹ l'Amẹ́ríkà. Kí ìyáálé mi ọmọ ṣe ti UK àpèkẹ́ ọmọ oko n tó fàárò. Inú mi dùn púpọ̀ láti gbé bá mi ọba baálé mi àtàtà baálé mi tí mò ń kẹ́ lójú tí mò ń kẹ́ nímú tó ń ṣìkẹ́ mi tó mọ̀gbà tẹ́bí ń pa mí tó mọ̀gbà tó tútù mú mi tó mọ̀gbà tínú mi ò dùn tó ń dùn mí nínú. Mo wá pé gbogbo ìyá mi àtẹ̀yìn bàbá mi ó yẹ bá mi sá bàbá mi nífẹ̀ẹ́ wọlé o. Bá mi ọba ẹ káàbọ̀ sórí ètò àwọn aráalé ń gbọ́ yín o. Inú rẹ̀ ó dùn ọkọ̀ mi balẹ̀ pé mo ní ọ. Ọkọ̀ mi balẹ̀ pé mo ní ọ dáadáa. Òní mo bá ní ọkùnrin lóde tó ṣe gbọ́múrọ́mú tó dáa tó ti rí oníyàwó tó dáa lé ni. Bẹ́ẹ̀ni. Oníyàwó tó dáa lé ni. Bẹ́ẹ̀ni. Ọwọ́ ní ìlú rẹ̀ gbó. Ẹsẹ̀ náà ni ó fi wàdà gbó. Èmi náà ni wọ́n lù ọgbó. Àṣẹ bàbá mi. Ọmọ ti bẹ́ẹ̀ lómi lọ. Ìyálé mi ti bẹ́ẹ̀ lómi lọ ẹ gbà mí. Èmi nìkan mo gbórí dúró. Ó ti sọ
Ebi mo sọ fún yín gbà. Mo ní ìyálé mi kan sójú ayé ni kò nífẹ̀ẹ́ yín dénú pé mi gangan mo nífẹ̀ẹ́ yín tọkàntọkàn. Ẹ káàbọ̀ ẹ dákun ẹ̀yin ará lé ṣé ẹ̀ ń gbóhùn bá mi ọba ẹ dákun tí ẹ bá ń gbọ́ wọn ẹ bá mi ṣe thumb up ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀ ẹ bá mi ṣe thumb up tẹ bá ń gbóhùn bá mi ọba thumb up mo ṣe ẹ ṣe ìfẹ́tẹ́ ìdàbò bá lèmi náà tó ẹ mọ́tò wá gbà mọ́ ń lọ ìwọ wá nífẹ̀ẹ́ tá a ṣe àwa wí tẹ̀lé wá dàfẹ́ bó bàbá mi thumb up mo ní ẹsẹ̀ tẹ bá ń gbóhùn wọn lé. Bàbá mi ẹ káàbọ̀ sórí ètò lábúlé pẹ̀lú Àdùkẹ́ ọmọ abúlé báàmì kan lórí ìwé ìwòran tí ń jẹ́ lọ́sàn-án láwọn tí ń jowú o báwọn ò fẹ́ kẹ́nikẹ́ni gba Àdùkẹ́ máa lọ́wọ́ tí ò bá sí bàbá ọba múlẹ̀ ti fẹ́ máa Dùkẹ́ bàbá tó gbádùkẹ́ jáde gan rèé. Ẹ ṣeun ìyá mi o ìyá mi amúlùdù báàmì ọba ṣe ń gbọ́ mi. Mo gbọ́ dáadáa o. Ẹ káàbọ̀ sórí ètò ń já lè mọ̀ nípa yín ní ṣókí ká tó wá lọ sórí ètò tòní ní ṣókí. Lọ́jọ́ òní ọjọ́ tí a máa ń sọ̀rọ̀ ọjọ́ ńlá ló wà bọ́ sí. Èní ni wọ́n ṣe èní ni àyọ̀dá ọjọ́ gbogbo èdè ní gbogbo àgbáńlá ayé. Wọn mọ bàbá mi àbẹ́rẹ́ ayé lóde báyìí. Èní ni international mother language. Ọ̀rẹ́ pé ọjọ́ ńlá ni. Ọjọ́ ńlá lọ́jọ́ òní inú mi sì dùn. Àwọn èdè tá a ní ní Nàìjíríà ó tó ní ọ̀rìndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ọ̀rìndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 520 languages ẹ̀rìndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni ló wà ní Nàìjíríà ṣùgbọ́n Haúsá Yorùbá àti Ìgbò ní èdè tó ṣáájú ṣùgbọ́n láwọn abẹ́ èdè àwọn ẹ̀wọ̀n yìí àwọn èdè gbogbogbò tó wà nígbà táwọn ọ̀jọ̀gbọ́n ṣe gbogbo ẹ̀ papọ̀ ló jẹ́ tí wọ́n sọ fún wa pé ọ̀rìndínlẹ́gbẹ̀ta 520 languages la ní ní Nàìjíríà. wọ́n á ní sórí ìwà ìyẹn tó jẹ́ Yorùbá àwa sọ náà inú lómi dùn orin tó fi máa ń wọlé òun wò ọgbọ́n aṣọ ìlé òní yá. Àṣẹ. Àṣẹ. Gbogbo àwọn tó jẹ́ ńláńlá nílẹ̀ Yorùbá bá sì ti sọ̀rọ̀ náà ó yẹ ká rántí bàbá wa o ọ̀jọ̀gbọ́n Ìṣọ̀lá Pẹ̀rùmí tó jáde láyé. Bẹ́ẹ̀ni tó jáde láyé bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni àwọn bàbá Yorùbá náà tó èdè Yorùbá máa dùn ó bẹ́ẹ̀ bá wọn sọ o èdè Yorùbá dùn ó. Ǹjẹ́ àwọn èèyàn wa tó wà ní Amẹ́ríkà ǹjẹ́ kálukú ń kọ́ wọn ní Yorùbá? Bàbá mi àwọn tó ń gbìyànjú àwọn tí ó sì gbìyànjú irú ọmọ tèmi ní ìsìn ọ̀ndà Yorùbá pọ̀ mọ́ èbó fèmí ni ó sì tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. yọ dán mọ́ lẹ́nu ṣùgbọ́n tí n bá sọ Yorùbá sí pọ́nbélé ó gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ tí mo bá ní kó wá dá padà á wá nǹkan tí mo bá fi béèrè pé ṣó o ti jẹun á dá mi lóhùn pé òun ti jẹun ṣó o yó á lóhùn yó ṣùgbọ́n tí mo bá béèrè nǹkan míì lédè Yorùbá eléyìí tó yẹ kó fi Yorùbá dá mi lóhùn á wá mú Yorùbá tí mo fi béèrè hàn á wá jọjọ́ ẹ̀pọ̀ mọ́ èbó á fi dá mi lóhùn mo tún ṣe nǹkan wúrí fún un láti lè jẹ́ kó máa tẹ̀síwájú torí ìfẹ́ kó gbàgbé èdè wọn mo fẹ́ kó mọ̀ sọ. Àwọn ìyá mi kan láti abúlé New York wọ́n dá yín ló wọ́n ní bẹ́ẹ̀ ni ó bàbá wa àwọn ń sọ Yorùbá sáwọn ọmọ àwọn nínú ilé ọ̀pọ̀ àwọn ọmọ àwọn sì sọ ìyá mi Kẹ́mi Ọdúnláyọ̀ Adéǹrelé. Ọlọ́run ọ̀dà àwọn ọmọ náà sí o. Àṣẹ. Òye nǹkan ńlá ni obìnrin ń fáwọn ọmọ ẹ̀ o. Ẹjọ́ mọ̀ wípé èdè ni obìnrin bá fi bọ́ lọ́wọ́ ọkú. Àwọn agbanipa ló dé. Wọ́n jẹ́ síbi wọn lójijì.
ló ń pariwo wọn àwọn tó sì wá wọ Yorùbá ló wá sọ fún ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ̀ yẹn ọlọ́pẹ̀ wọn ọlọ́pàá àdúgbò gbọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tí ó ń sọ fún ọmọ rẹ̀ ọmọ ti bá ẹyẹ ẹgbẹ́ ìkùlé tó bá jáde nà ó dẹ̀ ní fóònù àgbéká lọ́wọ́ ọ̀nà títí táwọn ọlọ́pàá káwọn agbanipa ẹ̀wọ̀n bẹ̀ nìyẹn o ìdí nìyẹn o a ní èdè tí gbogbo èèyàn gbọ́ ló sọ ni wọ́n gbọ́n tó sọ wọ́n gbọ́n tó sọ. wọ́n gbọ́n Yorùbá èdè Yorùbá dùn bàbá ń sọ ẹ̀ tó bá sì gbọ́ ǹjẹ́ ilẹ̀ Yorùbá wọ́n máa ń sọ wípé wọ́n ní tó bá jọrin la fi ń wé wọn àwọn èèyàn máa ń sọ ní ìlàjì wọ́n ń parí ẹ̀ wọ́n ní tó bá jọrin la fi ń wé wọn wọ́n ní kó sí ẹ̀pà wọ́n ní ìpò ẹ̀pà jọ kó sí ẹ̀lírí ẹ̀lírí eku kékeré ni ẹ̀lírí ilẹ̀ Yorùbá kò sì rí kó sí ọ̀rọ̀ asọ́dún ni kò sì ní jẹ́ kó sí ẹ̀lírí àwọn èèyàn wa ò wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bàbá sọ wọ́n máa wí pé àkàlàmọ̀gbò ipò ọdún jẹ́ o irọ́ sì ni ẹyẹ ní àkàlàmọ̀gbò ẹyẹ máa ń kú àkàlàmọ̀gbò ní ipò ọdún jẹ́ iṣu ni wọ́n lẹ́lẹ̀ kò bí ànàmọ́ ni. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ńláńlá bí n bá bí àwọn èèyàn sí lè dìsí pé kí lórúkọ náà kọ́ ọmọ aláǹgbá tí gbogbo ọmọ ilé-ẹgbẹ́ gànà wọn ọmọ ẹ̀ lórúkọ o ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ń ṣàṣàlẹ̀ ní ọmọ tó ẹwà Yorùbá ó yẹ kí lorúkọ ọmọ aláǹgbá náà bàbá mi kẹ́ tó tẹ̀síwájú. ọmọ iṣẹ́ kéréje ni iṣẹ́ kéréje ni ọmọ aláǹgbá àgbàgbà máa ń pè ní kéréje ọṣẹ́ kéréje gan la máa ń pè nílẹ̀ Yorùbá wọn ní mo ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní owó alábàáhùn kótó ìran ọ̀pẹ wọ́n ní ẹ̀jẹ̀ òkété ó dàbí èélà obìnrin ẹni tí à ń pè ní èélà nílẹ̀ Yorùbá èélà kì í ṣe èdè Yorùbá èdè Lárúbáwá ni èélà èdè Lárúbáwá ni bàbá pé kí ló jẹ́ èélà nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá mọ́ èélà bàbá pé wọ́n mọ̀ pé oyún inú àti iṣẹ́ ìdí ní jẹ́ èélà. Iṣẹ́ ìdí ní jẹ́ èélà. bẹ́ẹ̀ ni èdè tó ń ṣẹ́ lárúbáwá lóṣooṣù wọ́n ti kú iṣẹ́ ìdí èélà èdè Lárúbáwá ni. nínú Bíbélì Yorùbá wọ́n tún mú Haúsá wọ́n dà pọ̀ mọ́ bẹ́ẹ̀ nínú iṣẹ́ àwọn àpọ́sítélì orí 5 ẹsẹ̀ 538 wọ́n ní ẹ gáfárà fáwọn èèyàn yìí Yorùbá jẹ èdè Haúsá ní gáfárà ó dọ̀ wà nínú Yorùbá Bible bẹ́ẹ̀ iṣẹ́ àwọn àpọ́sítélì orí 5 ẹsẹ̀ 538 ó ní ẹ gáfárà fáwọn èèyàn wọ̀nyí gáfárà ìṣèdè Yorùbá bàbá ka àdúrà Olúwa àtọ̀gbẹ̀gbọ̀n alọ́wọ́ bìlísì ìdí Haúsá ní bìlísì. a rí pé èdè yẹn wọnú ara wọn èdè nínú gbogbo èdè tó wà Nàìjíríà wọ́n ti sọ pé ó lé ní 520 èdè Yorùbá ló dé lójú bí èèyàn bá jẹ́ tó gbọ́ Yorùbá yóò máa sọ ọkàn ní báyìí kò sì ní ilé tó ń gbọ́ torí kò mọ̀ ní Yorùbá bá máa sọ fún ọ̀rọ̀ pé wọ́n pé kẹ́sì àtàrí ojú ní jẹ́ bẹ́ẹ̀ ojú wò rẹ̀ kọlọmọ ojú ní jẹ́ wòrán o. ojú ní jẹ́ wòrán. ojú ní wọ́n máa sọ pé wọ́n ní kọlọmọ ìwòrán ojú ní jẹ́ wòrán. wọ́n á wòlé wọn sọ pé ojú ló tètè yé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ẹ bá bá bí ẹlòmíì lérè pé mo ní yóò máa rò bí iṣu yóò máa rò bí wọ́n ká iṣu lórí igi ni àti ibi iṣu mọ́lẹ̀ ni wọ́n ti kú iṣu lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀pà sórí pé ẹ̀pà jẹ́ èso ṣùgbọ́n máa ń kó ẹ̀pà lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́. bẹ́ẹ̀ni. sọ gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kí Yorùbá kíyèsí ẹjọ́ bá lè fọkàn sí ó kúkú dáa lórí ọjọ́ iwájú. àwọn kálukú máa wo àwọn Haúsá wọn ẹ ṣe ìyá mi. nílùú táwọn àwọn ìyá wọn wà táwọn pé wọn nípa pé kò
máa sọ wà lẹ́ lórí ìlà gbaragbara máa wà ilé ẹ̀kẹ́ o àtọ̀rọ̀ ṣe yìnbó níyẹn sọ Yorùbá ní pílà lẹ́kọ̀ọ́ yìí àwọn tó wá jà wá lólè wọ́n lè wá 400 years back èdè wa àṣà wa wọ́n gbà lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá bàbá pè tìbí bàbá pè tọ̀tún bàbá pè dáadáa lọ́wọ́ sókè báyìí iná ó sì yọ òwe lókè àwọn agbára Yorùbá bàbá bu yẹ̀pẹ̀ ilẹ̀ báyìí bàbá pè tí yẹ̀pẹ̀ jẹ́ láwọn èèyàn mẹ́wàá bá lówájú wa tó fẹ́ bá wa jà bàbá pè tó sórí yẹ̀pẹ̀ wọn tábà fọ́ sí wọn lára tó ẹ̀wá wọn oṣù wọ́n sì wú wúwo kọ́ wọn iná gbà lọ́wọ́ wa tó sápá wọn sí abẹ́ ẹ̀sìn wọn ní ká kó tiwa sí àpòtì nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ rí bí ọkùnrin bá ń lọ sí òde tó bá ń lọ wìrìwìrì bẹ́ẹ̀ ni bá bá nílò fẹ́ dá lọ́nà lù ìgbé àwọn dáradára pọ̀ sí á sọ pé tí ilẹ̀ mú wọn ilẹ̀ ó sì mú wọn lẹ́sẹ̀ àbẹ́ni tí ilẹ̀ mú lè sáré ni. tó lè sáré. ẹlòmíì wọ́n lè ní wí wọ́n lè ní owó ẹ̀yẹ wọ́n ní kó lè yí lọ́wọ́ wọ́n yà lè lè yí sọ́tọ̀. gbogbo nǹkan wọn yà sí sọnù káàkiri ìgbòkè láwọn tí wọ́n fi agbára Yorùbá sí wọ́n tà sọnù nìyẹn o. Bàbá mi kí wàá ní ìmọ̀ràn àti ìyànjú tẹ́ ní fún wa lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí ni èròǹgbà tiyín lórí ẹ̀ kí ni ìsàkún yín. ìmọ̀ràn tí mo ní wípé kí gbogbo ọmọ Yorùbá tó wà nílùú wa kọ́ sowọ́pọ̀ kọ́ má jẹ́ kí ètò yìí kó parun. wọ́n ń gbé ètò ìlàlùgẹ ọ̀pọ̀ èèyàn ló ń bọ̀ ní gbogbo àgbáńlá ayé tọ́rọ́kọ́bọ̀ ló jẹ́ kí ètò yìí lè wà lórí afẹ́fẹ́ ìgbà pípẹ́. tí orílẹ̀ ìwádìí ń lọ ẹ̀kọ́ àti ìmọ̀ yóò máa jáde bẹ́ẹ̀ nínú ilé yìí yóò jẹ́ kí àwọn ọmọ wa tó wà ní ìkórè wọn náà máa rántí àwọn èdè wa àtàwọn èdè ńláńlá tó wà nínú ẹ̀ nítòótọ́ lè ṣe nìyẹn o ẹni tí ò ráyè ẹ̀dá wọn tó sì ráyè ẹ fi owó ràn wọ́n lọ́wọ́ kó lè dúró kó lè dà ìmọ̀ràn mi yẹn yín pé ẹ jẹ́ ká gbé òbí táwọn kọ́ yẹ ẹjẹ́ gbé lárugẹ o nítorí ọjọ́ iwájú ó lè dà. ẹ ṣeun bàbá mi a ti tó bí ọdún bíi mélòó lẹ ti wà ní abúlé Gíláńdì bàbá mi kí ni àwọn ìrírí yín nípa èdè wa àti àwọn àṣà wa níbẹ̀. àwọn ìrírí tó wọlé wípé àwọn èèyàn wa ń gbìyànjú ṣùgbọ́n kò tó àwọn èèyàn wa ti sọ àṣà wa nù ẹlòmíì òun ìyàtọ̀ nínú dàṣíkí àti agbádá ẹlòmíì òun ìyàtọ̀ láàrin ṣàpárá àti bùbá gbogbo ẹ̀ náà láṣọ Yorùbá ẹlòmíì òun kí ó jẹ́ òfìlà àbòkí ajá tọ́mọ́ ètò bá dé báyìí wọ́n tó máa gbèrè pé mo ní ètò ti jáde wá. níbo ló ti jáde wá. nígbà tí ọmọ Yorùbá máa pe akéwì ní oníwákà ṣọ́ bọ́sì. kò bójú mu. tó àfi tí a bá ń tà sọ nìyẹn bàbá wa ní torí àwọn ọmọ tá a wá ń bí sí àwọn ọ̀kan farabalẹ̀ láti gbọ́ èdè yìí o nígbà wo wá bá sì lọ díẹ̀díẹ̀ náà lè dé Yorùbá rí lọ tó ń parọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n irú ìkẹ́yìn ṣe báyìí ní Amẹ́ríkà irú ìtawà ṣe ní London ń gbé ó tó jẹ́ kó jí díẹ̀díẹ̀ sókè lórí ilẹ̀ Yorùbá wọ́n sọ Yorùbá ní Kútọ̀nù àwọn Yorùbá kan wà ní Kútọ̀nù àwọn kan wà ní Kúbà. àwọn kan ṣe kí mi gan láti Brazil níbí àwọn láwọn náà ń gbìyànjú láti sọ Yorùbá àti àwọn ọmọ àwọn nílé àwọn báàmì Peter Olúṣèyí ìyá mi Bọ́lá Múlùdún náà wọ́n ní Amẹ́ríkà ń bí wọ́n láwọn ọmọ tàwọn náà ń sọ Yorùbá. bó ṣe lè dá nìyẹn o ní tó bá lórí àwọn ní BBC wà yẹn àwọn iléeṣẹ́ rédíò ńlá tó wà ní ilé àwọn owó náà fi rà á tọ́lẹ̀ tó bá wọn sọ Yorùbá lórí wọn máwòrán wọn owó ńlá lọ sọ fún ẹni yẹn níbi tí ò ti gbà wá lójú. àwọn èyìnbó ọjọba ìlú yìí wọ́n rán èèyàn lọ sí yunifásitì ní ilẹ̀ wa ilé ẹ̀kọ́ gíga ọlọ́kọ̀ Yorùbá nígbà tí wọ́n sì dé tọ́kọ tó mọ̀ wọ́n wá fi wọ́n sí ibi iṣẹ́ wọn wọ́n bá fẹ́ bí ìrọ̀lọ́ lọ́wọ́ ẹni tó jẹ́ Yorùbá bá fẹ́ purọ́ fún wọn ẹni tí wọ́n rán lọ́wọ́ ajá lọ
ó ní ju bàtà ó sì ń kọ orin Yorùbá èyíwó sì ni ọmọbìnrin kan wà nígbà yẹn náà ló ń kọrin Yorùbá èyíwó funfun pẹ̀lú wọn sì ni mo yà wọn yẹn ti kọ wọn tá ń la àṣà àti sọ́dọ̀ àfi tí wọn wà lè láti rí fi padà bí ọba jẹ́ bẹ́ẹ̀ akọ̀gbọ́n rẹ̀ lẹ́yìn tí ọmọ pé pàtàkì wà nílé ìwé tó kéré tí a sún jẹ́ fàdákùlà kí ni tí wọ́n fàdákùlà. Èdè lédè. Èdè elédè èdè tí ò ní ìtumọ̀. Tí ò ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni. Àwọn ní wọ́n á sọ èdè wa ní fàdákùlà èdè wa ní fàdákùlà èdè ni a sì ń sọ ọlọ́nkọ́ lọ́ra àwọn ọba wa ńláńlá. Àṣẹ. Wájú bàbá Lámìdí Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́. Ikú bàbá yéye kábíyèsí. Gbogbo àgbáyé inú rẹ̀ wọ́n lọ pọ̀ mọ́ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n yà sọ Yorùbá pẹ̀lú òwe ńláńlá. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Tílé Ifẹ̀ bẹ́ẹ̀ni. Àṣẹ o. Àṣẹ bàbá mi. Àṣẹ. 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 Àṣẹ o. Inú tiwa náà dùn. Ẹ̀yin ìyá mi àtọ̀yin bàbá mi lílé ẹ bá mi da ìfẹ́ bo bá mi ọba. Àwọn gangan ni baálé mi tí Àdùkẹ́ ọmọ abúlé fi sàn wá láti abúlé Gìlàndì wá sí Amẹ́ríkà. Torí gbogbo àwọn èèyàn ò ní gbàgbọ́ wípé mi ìdè UK rí bó dẹ̀ sọ mí ní ìròdè bẹ́ẹ̀ rí ìmọ̀ bíbẹ̀ sí rí. Abúlé Mọ́ríkà mi jẹ́jẹ́ ń bí mo wà tí mo fi gbóhùn sáfẹ́fẹ́ lọ́dọ̀ tiwọn. Bá mi tó jẹ́ kí wọ́n kọ́ gbóhùn mi lórí rédíò ní UK. Ẹ bá mi sọ ìfẹ́ bo bàbá mi. Mo kí yín o bá mi ọba. Àgbà yín á túbọ̀ kalẹ́ sà. Ẹ wá jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. Oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu yín kò sì ní kan lẹ́nu yín. Bẹ́ẹ̀ ṣe wá jẹ́ àgbà fún wa yìí ẹ jágbà àgbà tó dáa tó ń tàwọ̀ ọmọ sọ́nà lẹ́ẹ̀jẹ̀ fún wa ẹ̀ẹ́dẹ̀ ní ṣì wà lọ́nà ẹ sì kó wa jẹ̀pẹ́ láṣẹ òòṣà òkè. Ẹ ṣé o bàbá mi. Ọjọ́ ogbó ló ń kànlẹ̀kùn yìí bàbá mi ẹ dàgbà ẹ tún gbó. Èmi sì ń gbàdúrà tẹ́ bá tún lè bá wa ṣe bíi 100 ọdún sí inú mi ó sì ẹ̀dùn. Ní sáyín sòrò eyín yóò sì pé dáadáa. Ẹ ṣé bàbá mi. Ǹjẹ́ ṣé ààyè ní tẹ́ tún fẹ́ bá wa sọ lórí ètò ká tó yọ̀ǹda yín àbí ká yọ̀ǹda yín àbẹ́ sì tún fẹ́ dá wa lára yá àbẹ́ tuntun nìkan tí ẹ fẹ́ ṣe fún wa ká tó yọ̀ǹda yín. Bẹ́ẹ̀ni. Ọba tó lọ́jọ́ ọba tó lóṣù alágbára ńlá ọba tó bẹ níbi gbogbo. Kábíyèsí. Àyílò àlá ọba tí ń wí bẹ́ẹ̀ ọba tí ń ṣe bẹ́ẹ̀ ọba tí ń wá ọba tí ń lọ ọba tí ń pè ọba tí ń pè lórí lọ́rọ̀ bí òrò. Kábíyèsí. Lágbára lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Kábíyèsí. Lọ́run mi ò ní jẹ mi ò kè ṣe dìde. Kábíyèsí. Ilé ayé méjèèjì dìde. Kábíyèsí. Yóò sì ní ọ̀run méjèèjì lògbòlògbò. Kábíyèsí. Mo tètè dé ọ̀dọ̀ rẹ̀ kì í ṣe mí ò ní wá. Kábíyèsí. 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 Kábíyèsí o. 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 Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá agbára mi.
Ó fagbára rẹ̀ hàn nú ayé mi. Olóore o, ọpẹ́ yẹ ọ́. Babaláwo jẹ ẹyán ọ̀fẹ́ wo rẹ̀ ohun tí mo fẹ́. Jésù wíwọlé wọlé, mo gbà mí lọ́wọ́ alẹ́ ìjẹ. Mo padà wá, mo wá aṣọ kan gbé jẹ. Ní Lọ́wọ́ ogun. rìn lọ́wọ́. Àṣẹ o bàbá mi. Dà o. Ẹ ṣeun bàbá mi. Ìgbà wo ni ká tún máa retí yín lórí ètò? Lágbára lọ kí oṣù tó kulẹ̀ wọ́n tó wà. Bàbá mi oṣù tí ń parí lọ. Ọjọ́ mélòó ló kù tó sùn yìí ó fi parí? Ọ̀dà ṣé ẹgbẹ́ tó gbà mí láàyè ẹgbẹ́ mẹ́jọ kò síbi tí mo lọ. Ọ̀dà bàbá mi. A máa gbìyànjú láti gbé yín wá bó ṣe ẹsẹ̀ kan láàrin oṣù kan. Torí mo ní bàbá kan náà tí mo máa ń gbé wá lórí èdè náà ni. Mo ti sọ Àdùkẹ́ mo ti níwọ̀nba tèmi lè ṣe lèmi ń ṣe yìí o. Ìwọ̀nba tádùkẹ́ lè ṣe ni mò ń ṣe láti polongo èdè àtàṣálẹ̀ Yorùbá. Mo kí ìbámi sẹ́nítọ̀ láti Naija FM. Wọ́n láwọn ti link wa mọ́ UK London. Àwọn tí ó bá wà lórí ibi tó bá fẹ́ gbọ́ wa lórí Naija FM. Páwọn ti link up pẹ̀lú wa pé so wọ́n á máa gbọ́ wa direct lórí Naija FM ní ìlú Igilandi ní London. Páwọn ti gbé wa sórí afẹ́fẹ́ ń bẹ̀. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bá mi. Yéè sọ yẹ kí n gbàgbé orúkọ bá mi yìí o yéè mo fẹ́ rántí olùdásílẹ̀ Naija FM ẹ rán mi létí bàbá mi Godfather ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Godfather tí wọ́n fàǹfààní yìí gbà wá lásìkò wípé ká gbóhùn sáfẹ́fẹ́ lọ́dọ̀ wọn láti jẹ́ kí bá mi ọba kó bá mi ṣètò lónìí torí pé òní gangan ni bá mi ọba náà máa ń ṣètò ní Naija FM àsìkò tó yẹ kán ṣètò wọn ni mo wá ní bá mi o èmi náà fẹ́ kí wọ́n bá ń ṣètò lórí ètò mi lónìí o pa máa gbà yín lálejò wọ́n sì lọ́ọ́ da ọmọ abúlé àwọn faramọ́ mo dúpẹ́ ọba bá mi àgbà yín yóò túbọ̀ dalẹ̀ ẹ̀ ní dàgbà òṣì ẹ̀dẹ̀ ní dàgbà yà láṣẹ òòṣà òkè gbogbo àwọn èso yín gbogbo ibi tí wọ́n bá ti ń dé wọ́n máa bójú rere àti àánú elédùn àpàdé ní gbogbo ọ̀nà àjọ ayé wọn ẹ ṣé o bàbá fún ìtọ́nisọ́nà tẹ́ ń tọ́ wa sọ́nà àti nípa kíkọ́ wa nínú àṣàlẹ̀ Yorùbá ojú òní tí yín bàbá mi ẹ ṣé o á máa rí yín bá o àdélé bá re o àrìnàkórè o àkòyá ibi o bàbá mi ẹ ṣé gan ni o ẹ̀yin bá mi àti ìyá mi nílò yẹ bá mi dàfẹ́ bo bá mi ọba mi ọba bàbá mi gọ́sẹ̀ tí wọ́n ti kúrò lórí afẹ́fẹ́ o wọ́n ti kúrò lórí fóònù o mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bó ṣe sọ èmi ò ṣe ẹ̀ mọ̀ torí bí mo ti sọ mo ní ọ̀kọ́ kiri lọ́nà mo kọ́kọ́ kiri lọ́mọ ṣẹ̀dẹ́ ni ẹ ti mọ̀nà fún ọ̀nà ọ̀run ni kélédùn àṣàánú wa ó sì ọ̀jẹ̀ nílùú tá a wà yìí kélédùn àṣàánú wa kó gbà wá kalẹ̀ ká kórè oko délé ká fèrè jẹ́ ẹ̀kọ́ ká jèrè láṣẹ òòṣà òkè. Wọ́n lónìí ní ọjọ́ àyájọ́ èdè ní gbogbo àgbáyé ọ̀dà o ìmúra ìbéèrè wa ń sì wá béèrè bíi mélòó kan ẹsẹ̀ ìjà ọkọ̀ fẹsẹ̀ rajó ná ó yá ṣáà ti ṣetán ọwọ́ ọjọ́ yín dà. ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbá gbogbo kàdá ìgbà. ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbá gbogbo kàdá ìgbà. nínú àṣà ìdílé sánà máa ń pè kàn ní ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ ọkọ wọn á bòmí sóòrù ìdòmí bá ti ń kọ́ wọn á gbọ́mọ sí ìgbẹ̀yìn fún mi ìyẹn máa kọ́ ni wọ́n ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀mejì bójú wọn kọ́ pé bá ti jọba àṣírí máa ti civilization ló jágbá gbogbo àgbáyé bá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo àgbáyé bá. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó sì kí tó bá mú lè ṣàrò tí ó ní ná wọn á wá ṣàdúrà fún àwọn sínú omi wọn á
la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìgbà. Ọ̀làjú ṣàlàṣe, ọ̀làjú ṣàlàṣe, òyìnbó ló ṣe wédiwé. Ọ̀làjú ṣàlàṣe, Òyìnbó ló ṣe wédiwé. ọ̀làjú ṣàlàṣe, Òyìnbó ló ṣe wédiwé. ọ̀làjú ṣàlàṣe. Ló ti dá ayé tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàṣe. Ó tó wá di mọ́rí kìtà. Ọ̀làjú ṣàlàṣe. Ẹ ṣé o. Tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàṣe. Ó tó di pọ́n wá kú mọ́tò. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bá mi àtẹ̀yin ìyá mi. Ẹ kú déédé àsìkò yìí. A kú ètò. Mo lérò pé gbogbo wa la gbádùn ètò tí bá mi ọba tó ṣe fún wa lónìí. Ó yẹ ẹ̀dá ìfẹ́ bò mí o. Irú èmi ní ìsìn, ó sun mo fi kojú mi. Àbúwẹ́ mo sì fi ń wẹ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ bó ṣe sọ pé òní ni àyájọ́ èdè. Ó dá o, ó yá ẹ jẹ́ ká mú ìbéèrè láti ilé. Láti ìbéèrè kìíní dé ìkẹrin. Torí mò ń wo iye aago lórí YouTube mi. Ó ní iye wákàtí tí mo lè lò lórí ẹ̀ kó tó di pápá. Ó yẹ jẹ́ mú béèrè o. Ó ṣe àtọ́bà sọ́ra rẹ̀ fa mo sì ń gbádùn rẹ̀ gan. Èwo ni rọ́lọ́bà? Ìyá mi tá ń parọ́ sẹ́yìn mu ti yín láàyè. Èwo ni rọ́lọ́bàdé.com. Ẹ sọ́ra yín o, ìyá mi Mojísọ́lá, kí ló fẹ́ fọ ògbélé yìí ní ìṣó. Ẹ má jẹ́ láì fi yín o. Torí ẹ mọ̀ pé náà mi wọ́n bù yín ni o. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní yìí mo ti béèrè rẹ̀ rí bóyá bí ọdún 4 àbọ̀dún 5 sẹ́yìn n ò rántí mọ́. Elédùà ló ṣe ní ìṣẹ̀lẹ̀ ìgànlẹ̀ torí mo ti wò pé mi ní ṣe ìbéèrè kankan lónìí ni. Ṣùgbọ́n ó ti dẹ̀ méjì tẹ́ mú ìbéèrè àkọ́kọ́. Ó dá o. Ọ̀kan sáré, ọ̀kan pọ̀ ṣẹ̀ṣẹ̀, ọ̀kan aláìlẹ́sẹ̀, ọ̀kan jẹ́ ọ̀kan sáré, ọ̀kan pọ̀ ṣẹ̀ṣẹ̀, ọ̀kan aláìlẹ́sẹ̀ ló ń jẹ́. Ọmọ ìyá mẹ́ta sì ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Kí ni o? Ọ̀kan sáré, ọ̀kan pọ̀ ṣẹ̀ṣẹ̀, ìkan ń lọ láìlẹ́sẹ̀. Ọmọ ìyá mẹ́ta ni àwọn. Ẹ káàbọ̀ mo kí yín he mo rógo. Bí mo ṣe wọrí Facebook bí ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ sá mọ́ bínú sí mi. Ṣé ráwọn ìyá mi ní Facebook yìí? Ìyá mi yẹ́ mi sí ọ̀sán ẹ mọ̀ káàbọ̀. Ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta. Yín fáìnì yín pọ̀ tóró ti pẹ́ ta ti rí yín lórí ètò. Sí ìṣe pé àwọn bọ́gà àbí kí ló oúnjẹ tán jẹ́ kò jẹ́ kẹ́ ẹ rántí ètò wa mọ́. Ẹni tí ì bá ti rí lórí ètò ní ìsìnmọ̀ fáìnì yín ni. $100 péré ni wọ́n mọ̀ gbà. Bá mi dòrò mú ibo lẹ́yìn lọ. Ẹ káàbọ̀ bolẹ̀ lọ bolẹ̀ ti dé bolẹ̀ ń lọ. Ìyá mi ṣe mọ́ kó kí sì kankan bò mí. Erin ni o. Nǹkan mẹ́ta ni ìyá mi ṣe ẹ̀yin lẹ mú béèrè alákọ̀ọ́kọ́ o. Nǹkan mẹ́ta ni ìyá mi Mojísọ́lá Babalọ́lá. Nǹkan mẹ́ta ni. Ìkan sáré, ìkan pọ̀ ṣẹ̀ṣẹ̀. Ọ̀kan ni aláìlẹ́sẹ̀ lòun jẹ́. Ọmọ ìyá mẹ́ta sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọmọ ìyá mẹ́ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta ìsí ó yá kí ni nǹkan náà. Nǹkan mẹ́ta ni bí àṣẹyìn eléèbó 3 in 1 mẹ́ta nínú ẹyọ kan ó ní 3 in 1. Ó yá lórí Instagram o ẹ má bínú o lórí péjì mi náà ẹ má bínú o. Ìyá mi yẹ́ mi sí èmi ò bínú lẹ́yìn kẹ́ $100 sínú àkáǹtì mi. Ilé ìfowópamọ́ mi ó fi nọ́mbà rẹ̀ ta. Ẹ ń bọ̀ ní ẹ̀ tí ìdè bá mi dòrò dáadáa lẹ́ẹ̀dẹ̀ o ọkọ̀ rè fó o
ọyẹ ìyá mi Mojísọ́lá ẹ ti mú béèrè kínní mo dẹ̀ ti béèrè o ọ̀kan sáré ọ̀kan pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀kan ní aláìlẹ́sẹ̀ lòun jẹ́ ọmọ ìyá mẹ́ta sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ kí ni wọ́n ẹ má jẹ́ ń sọ o ẹ̀yin fi ránṣẹ́ sí ìyá mi yẹ́mi sí ọ̀sán $100 péré ní kọ̀pọ̀ ìyá àbá mi Akíntúndé fárẹ̀ ẹ̀ka bọ̀ ó yá àti mú béèrè síta o. mo ti ìyá mi Mojísọ́lá o ẹ̀yin lẹ mú béèrè ẹ̀yin àti ìyá mi Victoria Ọláníyì ẹ̀yin lẹ jọ mú béèrè kínní ó yẹ ẹ dá wa lóhùn ìbéèrè kínní tẹ́ ẹ mú yìí à ń retí kẹ́ ẹ dá wa lóhùn ìbéèrè kínní tẹ́ ẹ mú yìí ẹnu ojú ìyá mi Victoria ìyá mi Ọmọ́tóríà ẹ jẹ́ ń pè ní tíátíá ahọ́n ẹnu àti kò sí ẹ̀jọra wọn mo ní ìkan sáré ìkan pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìkan sáré ìkan pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìkan sì ní aláìlẹ́sẹ̀ lòun jẹ́ ọmọ èèyàn mẹ́ta sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta nǹkan tí gbogbo wa mọ̀ ni elédùà ò tí bá ẹ sọ gbogbo àtàjọ ṣètò lónìí nígbà $100 lẹ́yọ kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ jẹ́ wo orí Instagram báyà wọ́n ti dá mi lóhùn. ìyá mi Mojísọ́lá ẹ̀gbá ẹ̀sí lọ́nà rẹ̀ rárá ni ẹ̀sí lọ́nà rẹ̀ ìyá mi yẹ́mi sí èwo lẹ́rìn ní ìsìn ṣètòrí mo ní ó gbó lọ gbogbo àtàjọ ṣètò lónìí èmi ò mọ fáìní yìí ni ìyá àṣẹ ìjà ká tètè mọ kọ́ nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ní ìsìn a lè lọ gbéwé aláwìyé wa bóde a lè mọ ká tó tọrọ ọmọ sàn ìbéèrè kan péré la sì mú o báyìí ní dọ́rọ̀ mú yìí ẹ̀rín lẹ́yìn rí ẹ̀sìn dáfẹ́ bua ara béèrè ẹ̀dá wálẹ̀ ń bọ̀ ẹ̀ tí ìdè tẹ́ bá tún fẹ́ dé ńkọ́ ẹ̀ bọ́ ọ̀tà ẹsẹ̀ owó àti orí kọjọ́. ìyá mi Mojísọ́lá ẹ̀gbá ó dá ẹ dákun ẹ̀yin bá mi àtẹ̀yìn ìyá mi tàjọ wà lórí ètò tàjọ ń ṣètò ẹ dákun ẹ bá ń béèlì ìyá mi how to mo ní kan sáré ìkan pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀kan ní aláìlẹ́sẹ̀ lòun jẹ́ ọmọ ìyá mẹ́ta sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá mẹ́ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta o ọmọ ìyá mẹ́ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe ẹsẹ̀ kì í dẹ̀ sí orí ẹ bá ń béèlì wọn àtẹ̀dákun. ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú ṣàlàṣe ọba kábíyèsí o mo wọlé forí adé o ẹ káàbọ̀ o bàbá mi o kádé pẹ́ lórí o kírùkẹ̀rẹ́ di okínní o àṣẹ apẹ́ lẹ́nu kọrin kéṣe mo kí yín o mo wọlé forí adé ẹ káàbọ̀ bàbá mi mo kí yín tọkàntọkàn mo kí yín tòdòà mo kí yín tọmabúlé mo kí yín ti gbogbo ẹ̀ káró lé bàbá mi o ẹ ṣeun ìyá mi yẹ́mi sí tí ẹ jẹ́ kí n mọ̀ pé kábíyèsí wà lórí ètò ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi yẹ́mi sí. kádé ó pẹ́ lórí o bàbá wa káṣẹ pẹ́ lẹ́nu kọrin kése ìrùkẹ̀rẹ̀ àdókì ni o. ọ̀làjú ṣàlàṣe ọ̀làjú nẹ́tù ìyá mi tó gbà béèrè lóde ìyá mi ní kí a kàn gbé àwọn náà kó gbogbo béèrè wa lọ lọ́sẹ̀ tó kọjá lọ àwọn ni wọ́n kó gbogbo béèrè yìí lónìí bí mo ṣe ń wò wọ́n ní nẹ́tíwọ̀kì ò dá s'Ógbómọ̀ṣọ́ lẹ́wà ní àbíbo lẹ́wà nẹ́tíwọ̀kì sì dá l'Ógbómọ̀ṣọ́ ẹ mọ̀jẹ̀ ń b'Ógbómọ̀ṣọ́ lọ́sọ̀ yẹn dákun torí ẹ̀yìn tèmi l'Ógbómọ̀ṣọ́ o
oko wẹlẹwà yá mi tí nẹ́tíwọ̀kì ò fi dá bá mi Kọ́lá mo kì í káàbọ̀ o ẹ kú ọjọ́ méjì mẹ́ta gbogbo abúlé New York ń kọ́ o èmi náà kì í tọkàntọkàn ìyá mi níkẹ́ àkàngbé mo ti béèrè ìyá mi Mojísọ́lá ẹ dákun ẹ bá ń béèlì wọn how to ìyá Mojísọ́lá Babalọ́lá náà mú béèrè kìíní wọ́n lọ́kàn ń sáré ọ̀kan ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀kan aláìlẹ́sẹ̀ lòun jẹ́ ọmọ ìyá mẹ́ta sì là mẹ́tẹ̀ẹ̀ta kí ni ò ìyá mi. ó ń ṣe níbi kí n sàmọ́jọ́ ni. Civilization ló jẹ́ àgbàgbé gbogbo ń ta dáyé bá a. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun àwọn mélòó ló ń ṣe mọ́ nísìn àbíṣẹ́ lábúlé mọ́ríkà tó tútù ti mú yanyanyan láwọn àgbómi inú ilé àgbọ̀mọ́nú ilé lásàrè bomi lájáde àwọn ibi tá a wà yóò fàyè gbà ṣùgbọ́n Nàìjíríà ó sì dá jọmọ àlè àṣírí máa tú ọ̀làjú dé ìyá mi níkẹ́ ó dáa o ẹ jẹ́ gbogbo àwọn tí ń gbọ́ $100 lọ́wọ́ màá gbọ́ $100 lọ́wọ́ ìyá mi Mojísọ́lá ìyá mi Yẹ́misí ìyá mi Ọláníkẹ́ ẹ lọ mówó náírà ẹ lọ sọ di dọ́là ni wọ́n fi gbogbo owó gbà bá mi Kọ́lá mo mọ̀ pé mọ́ríkà hàn yín lájọ wà ta ló tún kù bẹ́ẹ̀ o gbogbo wa tájọ ṣètò lónìí ìfẹ́ àkànnàbà mi síta owó fáìnì lónìí nù $100 ni wọ́n gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan $100 ni wọ́n gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ọ̀dà o ká má gbára wa lásìkò ó kù ìṣẹ́jú bíi mélòó kan torí lórí YouTube mi ìfẹ́ kó pọ̀ jù lórí ẹ̀ so àsìkò YouTube tí ń tó lọ ọ̀dà ó yẹ ẹsẹ̀ kún ìyá mi Mojísọ́lá mi ṣe tí ìdẹ ṣe kún ẹ tí sáré ṣe kún ó yẹ ẹsẹ̀ kún ó yẹ ẹsẹ̀ kún ó yẹ ẹsẹ̀ kún ó yẹ ẹsẹ̀ kún mo kí Túnbọ̀ line national ìmọ̀ bí ìsèpò kan ilé lórí Instagram nìsín nǹkan tí mo máa ń sọ rè o wọ́n mọ̀ sọ àwọn ìbò kábìtì tí gbogbo yẹn olúwa rẹ̀ ó fi wọ́ tán wọ́n mọ̀ sọ lórí Instagram bó mo sì fẹ́ mọ̀ sọ àwọn ìbò nìsín báyìí ẹ mọ̀ tún láti rí ẹ mọ̀ dápẹ́ yìí bá mi àtẹ̀yà mi tẹ́mi lórí Instagram ẹ lọ́mọ ọjọ́ kan Yorùbá tí wọ́n lè mọ̀ pé ẹjọ́ o ẹ̀bẹ̀ mọ̀ bẹ́ o mo kí yín káàbọ̀ lórí Instagram o àhín ó sì ẹ̀ ti dá báwọn tí à ń pọ́wọ́ England ó tún gbé pẹ́ẹ́lí ju Amẹ́ríkà lọ ìgbà ẹjẹ̀ ń gba ẹgbẹ̀rún kan owó yín ní gíláńdì máa gba ẹgbẹ̀rún kan. ìyá mi kẹrẹ ẹ̀yin òkè ní sẹ́bẹ̀yìn náà bẹ lórí ètò ẹ mú béèrè o àti béèrè kẹsì dá wa lóhùn nígbà tí ó lè jẹ́ bónọ́sìsì fẹ́yìn ní ìsìnbọn ìyá mi kẹ́mi nígbà tí ìyá mi Mojísọ́lá ò ti mọ̀ yín sì lè bá wọn dáhùn tẹ́sẹ̀ fi lè kàn pé ẹ̀yin ò mú béèrè o mo ti mẹ́yìn náà mọ́ ó yá ìyá mi ìfàkáǹtì nọ́mbà mi ránṣẹ́ sí yín kẹ́ ẹ fowó ìtanràn bẹ́ẹ̀ mo béèrè ẹ̀yin lẹ́sìn mú béèrè mo ní ẹ mú béèrè kọ́mọ́ ni àdókò ìwọ ló fún wa ní béèrè tá a mọ̀ yìí o mo ní ẹ mú béèrè jẹ́jẹ́ ni o ṣe rí pé nǹkan tẹ́ ẹ mú rèé o ìbéèrè mo ní kẹ́ ẹ mú jẹ́jẹ́ ṣe ẹ sì ti rí i pé ẹ ti mú un. Àbámi Abímbọ́lá Akilẹ̀ Balógun ilẹ̀ mọ́ wa bàbá mi kárólé o ẹ káàbọ̀ sórí ètò wa o. Ìyá Sàlíbí ti bọ́ olójoro ní ìyá mi mo sì ní ìṣẹ̀lẹ̀ mọ̀ pé olójoro mo ti mọ̀ pé olójoro ní tipẹ́tipẹ́ ọ̀dà ní kọ́mọ́kọ́bọ̀ ẹ jẹ́ kí n sọ ìdáhùn sí ìbéèrè ti tòní fún wa. Ọ̀kan ń sáré ọ̀kan ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ ìkan aláìlẹ́sẹ̀ ni o ọmọ ìyá mẹ́ta sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta omi yanrìn àti ẹrẹ̀ omi yanrìn àti ẹrẹ̀ eléyìí tó ń sáré òun lomi yanrìn ló ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀
aláìlẹ́sẹ̀ ní kẹta òní ẹ̀rẹ̀ ọyẹ ẹ̀sán látẹ̀wọ́ kí ni níbo ìbéèrè mìíràn bo ẹyọ kan tẹ́ ẹ dá sílẹ̀ náà kọ́ mo ṣẹ̀ṣẹ̀ dá yín lò ẹ wá sọ fún mi kí àmúbéèrè mọ́ ìyá mi ẹ jẹ́ kí ọ̀dà mo níṣẹ́jú 10 sí i ó yẹ ìyá mi Mojísọ́lá dákẹ́ mọ́ mú béèrè mọ́ o kọ́ yẹn pówó yán mọ́ pèlè mọ́ sí ẹ má mú béèrè mọ́ o ẹ má mú béèrè mọ́ ìyá mi Yẹ́mi sí ẹsẹ̀ wàá o omi yanrìn àti ẹ̀rẹ̀ ni ọ̀kan sáré ọ̀kan pọ̀ ṣẹ̀ṣẹ̀ ìkẹta aláìlẹ́sẹ̀ ni nǹkan ọmọ ìyá mẹ́ta làmúṣẹ́ ti rí pé omi ló wà lórí yanrìn wà nísàlẹ̀ gbogbo alámọ̀kan tó ń jẹ́ rẹ̀ ẹ̀rọ̀fọ̀ tó ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ báyìí ẹ̀rẹ̀ tẹ́rẹ́ pọ́ ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta ni tí ò bá sómi bó yanrìn la ṣe máa tẹ yanrìn tí ò bá sí omi bó ní ẹ̀rọ̀fọ̀ ṣe máa wà ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta o ó yẹ san látẹ̀wọ́ yẹ ìdàfẹ́ bò mí àhín ẹsẹ̀ ti san látẹ̀wọ́ àtẹ̀wọ́ náà lárí ìyá mi Mojísọ́lá sí àtẹ̀wọ́ ni wọ́n mọ̀ sáré pa ó dá o ta ló ń kí mi fọ́jọ́ òbí ọjọ́ òbí àtọ́dún àmọ́ ti sọ́jọ́ òbí láti oṣù kìíní ọdún ni mo mọ̀ ti sọ́jọ́ òbí ọdẹ ẹ̀sìn bá mi túbọ̀ international ẹ̀sìn wo ẹ̀ bá ń kílẹ̀ ẹ̀sìn o ó yá mú béèrè kan sí i mo fún aláǹfààní láti mú béèrè kan sí i ìbéèrè kẹrin ẹ ṣeun àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní kíyèsẹ́ní ìyá mi Ọláníkẹ́ Àkàngbé ìbéèrè kẹrin àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní kíyèsẹ́ní àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní kíyèsẹ́ní mo ń retí ìdáhùn o. Ọ̀làjú Sálàsé Ọ̀làjú Sálàsé a ní ìṣẹ́jú 8 sí o. mo ti bèrè ìyá mi Níkẹ́ Ọláníkẹ́ Àkàngbé ìyá mi Rẹ̀mí ẹ káàbọ̀. Rárá kìí ṣe síkìlà ìyá mi Rẹ̀mí kìí ṣe síkìlà rárá síkìlà kọ́ làwọn Yorùbá ń pè ní àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní kíyèsẹ́yìn rárá ọkọ̀ ṣáà ọmọ tó sùn wọn ò pé ó sọ àwọn ọmọ eléyìí pé ó sùn wọn ò pé bíi tipo ìyá mi ẹ sì fẹ́ jẹ́ kí n dán bojú kí wá lóde nísìn mo sì ti mọ̀ nǹkan tí mo ṣe nísìn gbogbo ètò tá a bá ṣe lóṣù kan nísìn a máa mú ọjọ́ kan a fi mọ ìrànra wa létí tí mo sì mọ́ ń gbàdúrà pé tó bá ti ń gbé tí ọ̀tún wọlé kọ́ mọ́ gbà tòsí jáde ẹ dákun ìyá mi àtẹ̀yìn bá mi ẹ ṣe wá ń ṣe báyìí. ẹ ṣeun ìyá mi Tóyọ̀sí Ìdòwú ìyá mi Kẹ́mi Adérelé wọ́n ti gbà á ó yẹ bá ń sá wọn látẹ̀wọ́ àwọn ọmọ tó kéré àwọn ọmọ tán kéré nígbà tí wọ́n bí wọn kì í ṣe pé oṣù wọn ò pé oṣù 9 wọn máa pé bọ̀ wọ́n rí kéńkélé àwọn náà ń pè ní kíyèsẹ́ní o kíyèsẹ́ní o ọmọ ń bẹ lórí ẹni mọ́ kọlọ mọ́ ńlẹ̀ ọ̀tọ́ wọn ti rí kónkóló ní mọ̀ pọ̀ ń bẹ lórí ẹni gan kẹ mọ́ lọ jókòó lé ọ lórí nítorí Yorùbá ń pè ní kíyèsẹ́ní nìyẹn àwọn ọmọ tó ń pè ní kíyèsẹ́ní nìyẹn ẹ dákun ìyá mi àtẹ̀yìn bàbá mi ọjọ́ kọ̀ọ̀kan tí mo bá ti gbé àwọn àlejò wá sórí ètò yìí ẹ dákun ẹ mọ́ bá mi sí program lórí Facebook kí àwọn nǹkan tá a kọ́ nípa Yorùbá kó lè rìn jìnnà kó lè kan àwọn tí wọn ò mọ̀ àtàwọn tí wọ́n mọ̀ tán ti gbàgbé tí wọ́n rántí mọ́ kó lè rán wọn létí ẹ dákun ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ bá mi sí ààrẹ kò sí tèmi fẹ́ gbà ń bẹ̀ jù pé kẹ́ẹ̀bẹ̀ mi sí ààrẹ káwọn èèyàn rántí ká tún jọ gbìmọ̀ gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ ẹ̀bẹ̀ kan tí mo bẹ̀ yín ní ẹ dákun ẹ bá mi sí prógrámù yìí ẹ ṣeun wo nígbà tá a ti sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ béèrè wọ́n ti dáhùn sí ìbéèrè ẹ̀sìn bàbá mi a dúpẹ́ lọ́wọ́ Elédùà tí ó bá wa mú ètò tí èmi ti ń parí ètò tòní o ó wù mí ká ṣe jù báyìí lọ ṣé ká ṣe jù bẹ́ẹ̀ lọ ni ṣé ká tẹ̀síwájú sí àṣẹ ìyá mi ọ̀dà mo ti fẹ́ fètò tòní mo fẹ́ sọ̀rọ̀ á tún pàdé lọ́jọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín o
kẹ́ bí mo ṣe máa ń sọ fún yín o ẹ jẹ́ ká máa fèèyàn sípò èèyàn o torí ìgbà téèyàn bá gbèsè ènìyàn dé èèyàn lèyìn ó mọ̀ jẹ́ èèyàn lèyìn ó mọ̀ jẹ́ kó mọ̀ bá wa lẹ́jà fún kó mọ̀ bá wa lójijì o èèyàn lèyìn ó mọ̀ jẹ́ Àdùkẹ́ ọmọ abúlé ó yẹ jẹ́ akọrin wa o ẹ ṣeun ẹ jẹ́ akọrin o irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun èké ni wọ́n ṣe àṣà wa ò lè parun àtẹ́lẹwọ́ labálà a ò mẹ́ni ó kọ́ ọ́ irọ́ ni wọ́n pa èdè wa ò lè parun Àdùkẹ́ ọmọ abúlé ọmọ ajaba bí anjatí ọmọ àtọ̀pọ̀tọ̀ fowó rọ̀ wọ́n ọmọ atẹ́niwíjọ́ kí wẹ́wẹ́ rẹ̀ mọ̀ bá gbọ̀n dálẹ̀ èmi fèlè ṣe lọ ayọ̀ àtàlàfíà tí mo fi yín sí lọ́sẹ̀ ìní wọn bá yín lọ́sẹ̀ tí ń bọ̀ ire ayọ̀ àtàlàfíà ọmọ ọba gbogbo wa lọ ká pàdé láyọ̀ àti níre o láfíù ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi o Olúwa pàlọ́ àtàbọ̀ gbogbo wa mọ́ àlọ́ àtàbọ̀ owó dá o àdáwọ́lé gbogbo ayé yọrí sí rere o mo nífẹ̀ẹ́ ó dàbí máyì lọ ayín lọ ó má dàbí amáyì lọ ayín lọ ó má dàbí amáyì lọ gbogbo ẹ̀kọ́ tí a kọ́ lórí ètò lábúlé o má ṣe jẹ́ kẹ́yẹ èṣù kó sáà jẹ lọ́kàn wa àmín báyìí.